Hi everyone, welcome to my channel. Ṣàlàyé fún mi nínú bíbélì ó ní ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ó ní kò ní ìdáríjì ó wọlé ilé ọlọ́jalè wọ́n wá rán Ṣàngó sí ọ tàbí àbógun ọwá ní wọn ọ̀lẹ́mìí ìdáríjì ṣé ìwọ bá wọn ṣiṣẹ́ bẹ̀ ni tó fi lọ kólé ńlé nígbà tó ọlọ́pàá bá múyàn tán ṣèbí wọ́n dájọ́ kú fúnyàn ní kóòtù wọ́n ní wọ́n lọ yẹgi fún un wọn ò lè ìdáríjì ń bẹ̀ nígbà ayé ìjọ́sí táwọn sọ́jà wà ń bẹ̀ àwọn kan tí wọ́n náà tán lọ jalè tó ń ṣe gbà wọ́n ní kán fẹ̀yìn tàgbà nídìí èyí ńkọ́ ẹjọ́ ọ̀rọ̀ pẹ́ nìkan ní kò ní dáríjì ẹ má jà tún máa wúrun mọ́ ẹjẹ́ àfibẹ̀ ńlẹ̀ jẹ́ báwọn. a máa wọ aṣọ pupa mọ́ dúdú àmúlùmọ́là sọ má jà gbàgbé àní èèyàn tí ń rìn inú ẹ̀pà àsórí rẹ̀ hàn firifiri èkínní náà èṣù jẹ́ èèyàn tó kúrú sọ sámà yìí pé lẹ́pà máa fà ní ká sọ pé èèyàn rìn inú rẹ̀ àsórí rẹ̀ hàn wọ̀n firifiri àti mà pé eléyìí ó kúrú tán po pátápátá ni aṣọ pupa àti dúdú ìlẹ̀kẹ̀ rẹ̀ náà bó ṣe lọ́nà ìlẹ̀kẹ̀ pupa àti dúdú ni. Èṣù ọmọ fẹ́ràn òbúkọ tí tálùbọ́sẹ̀ eléwé bá ń já fínkánfínkán lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ epo àtòbí àti gbogbo ń tẹ́nu jẹ kódà ní ayé ìjọ́un wọ́n máa fi bí ẹmu tó ń ṣẹ̀kẹ̀tẹ̀ ṣùgbọ́n láyé ìsìn kò sẹ́mu gidi kò sí ṣẹ̀kẹ̀tẹ̀ a máa fi ọtí inú ògò ètí jẹ́ sìnábù òun náà máa mú ní ìsìn. Lọ́wọ́lọ́wọ́ ní ìsìn bá sì ń jọ ń sọ̀rọ̀ ẹ̀ tá a bá ti yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí ẹ̀gàn kúrò ńbẹ̀ oníṣègùn tí ń yé ìfinni mi téèyàn bá nítọ̀ ọ̀rọ̀ ń bá díjú tọ̀rọ̀ ara rẹ̀ ò yé mọ́ bí ìgbà tí Èṣù fi lọ sọ́dọ̀ rẹ̀ Ọ̀rúnmìlà Ọlọ́run máa ń fi ara wa kan báyìí dìde láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà míì wà ẹlòmíì àwọ̀ ọmọ títí kò ní rí bí Ọlọ́run a máa ti pàṣẹ irú àwa báwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ẹ má jẹ́ kí a yinra wa ẹ jẹ́ kí àwọn èèyàn á yìn wá. Ìmọ̀ràn tèmi ó gbà ní wípé ní àṣà àti ẹ̀sìn àbáláyé tí wọ́n ní ọ̀dà ìgbà táwọn èèyàn wa bá ń sọ òótọ́ ọ̀rọ̀ á dàbí ẹni pàǹkúrọ̀ níbi tí ẹ bá gbọ́ nǹkan tí ẹbí ní sàkọ́ lórin ó níbi tí wọ́n bá ti ń purọ́ irọ́ pọ̀ ń bẹ ní rẹpẹtẹ èmi ò sọ pé lẹ́sìn kan ò dá o ṣùgbọ́n mo mọ̀ wípé lẹ́sìn tèmi ń sìn iṣẹ́ ẹ̀sìn ìbílẹ̀ máa ń bele lọ́dà nígbà tí ẹ bá rí ibi tí èèyàn bá ti pọ̀ tán púrọ̀ irọ́ pọ̀ rẹpẹtẹ ibi tí wọ́n bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ wọn bá èèyàn péréte ní òkú bẹ́ẹ̀ ìdí rèé wọ́n ní ifá ń gba ayé lọ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀mà ìgbà ọba pẹ́ títí tí máa béèrè yóò béèrè ó di ijọ́ kan mo pàdé Professor Wande Abímbọ́lá ní New York lamẹ́ríkà wọ́n á ń sọ fún professor wípé ní wọ́n máa tún ń fi orúkọ ẹ̀sìn àbáláyé tó ń fi ń lu jìbìtì ó ní kí n fi hàn lẹ̀ ó ní tí ó bí wọn yóò bí wọn ó ní tó bá pẹ́ títí a máa yẹ ni bó bá dìgbẹ̀yìn ayẹ èèyàn nígbà ó bá yá tí ó bí wọn ẹnikẹ́ni tí ó bá ń ṣe ẹ̀sìn àbáláyé kó má jẹ́ kí wọ́n ó fi irọ́ gba òótọ́ lọ́wọ́ òun o ní ìsìn náà tẹ́ bá wo ṣègùn àbáláyé náà ẹ máa rí i pé wọ́n sọ pé ní alternative medicine bí wọ́n bá tún pè àwa náà nísìn wọ́n á ní
bó lẹ̀ ṣe máa ń fi ìbò rẹ̀ pé nígbà tí ẹ̀sìn bá tàn ní tó kàn wá tá a bá sì wí ẹ̀sìn àbáláyé nídìí èyí ńkọ́ àtẹ́lẹwọ́ la bá àmẹ́nitọ́ kọ́ lọ́rọ̀ ẹ̀sìn àbáláyé wọ́n má jẹ́ kí wọ́n fi rọ́gbà tó bá jẹ́ pé ní lóòótọ́ tọkàntọkàn taratara lọ máa ń sin ọlọ́run rẹ láti pàṣẹ ẹ̀sìn rẹ ó rí i pé ọ̀rọ̀ rẹ ọmọ dayọ̀ ni. Mo wà ní India lásìkò gbà kan tó jẹ́ pé ní màálùú táwa ń ṣe bí símìláì tá à ń jẹ ní ọ̀dọ̀ wa bí wọ́n ń bọ ni wọ́n ń bọ ẹṣin àwọn kan wọ́n ń jẹ́ báà wọ́n mú ẹṣin wọ́n rò ní gàárì wọ́n mọ̀ wárí fún un ọlọ́run sì ń gbàdúrà wọn ó ní ẹgbẹ̀rún wíńdò ní bẹ́ńlé kan igba ọ̀nà lọ́gbà lé wọn lọ bọ́ bá gbé omi lásán kalẹ̀ tó ń sin tọkàntọkàn ọlọ́run ó sì bọ́ sínú omi yẹn tó ti rí pé lọ́wọ́ rẹ̀ mọ́ yóò sì máa yọ̀ǹda gbogbo nǹkan fún ẹni tí ó máa rọ̀ ọlọ́run ọ̀kanu. Èkejì gbogbo àwọn tó bá gọ sí kọ̀rọ̀ yàrá bì kan ni wọ́n sọ pé àwọn níyà kan ti ń dún fáwọn tán ní bàbá kan ti ń dún fún wọn irú àwọn wọ̀nyẹn wọ́n ń ṣẹlẹ́sìn ìbílẹ̀ oníjìbìtì pọ́nbélé tó yẹ kí wọ́n lọ mú wọn sí tẹ̀sán kí wọ́n lọ máa gbé ń bẹ̀ ni wọ́n ń sára wa o tẹ́ bá gbọ́ pé lẹ́nìkan ń fèèyàn ń ṣoògùn owó ń ṣe gbáǹsàwò ẹ lọ wádìí rẹ̀ ẹ lè bẹ́lẹ́sìn ìbílẹ̀ níbẹ̀ torí pa gbà wípé ẹ̀sìn wọ̀ sọ pé ká ta ìjẹ̀yàn sílẹ̀ ká tó lọ síwájú ṣùgbọ́n bí mo ṣe sọ ká fi ilẹ̀ báwọn yóò máa yé gbogbo wa ń gbọ́ báyà. Tí màá kàn fi ṣe wúre náà ni pé gbogbo àwọn tí wọ́n ń wo ìkànnì tá a wà yìí Get a Better Life TV Get a Better Life TV ẹ gbọ́ pé nígbà tí wọ́n fọ ìbò náà ó ti yẹ kó yé wa wípé ní ilé móhùnmáwòrán tí ń fẹ́ ìlọsíwájú káyé èèyàn ó lè dáa kó lè bá àrọ́gbọ́ fún yàn ni wọ́n gbé tòye kalẹ̀ iléeṣẹ́ náà ò ní jóná iwájúwájú lójúgun lọ iwájú lọ́lọ́ irin lọ wọn ò ní padà sẹ́yìn mọ́ ìgbà tí tójúgun yóò tán ló fi kún ẹ̀yìn wọn ò ní dèrò ẹ̀yìn èyí tí mo wí lónìí nǹkan ara ọ̀rọ̀ mọ́ ó ti ṣẹ gbogbo àwọn tí wọ́n ń wo ìkànnì tá a wà yìí orí wọn ò ní dàrú wọn ò ní fọ́ lójú wọn ò ní dilé tí wọn ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ wọn ò ní rìn wímúmú wọn ò ní kọjá lójú ta ayé bẹ́ẹ̀ ni bí wọn bá débẹ̀ wọn ò ní dúró màá họ rí màá họ ọrùn ibi ìpè ìkànnà ọwọ́ dalẹ̀ ibi ò ní pẹ́ nìkankan wọn ọgbọgbọ agbọ̀nrín ò ní jí kọ́ má jẹ́ kó kó tútù àtọ̀sán àtòru ní máa yẹ aláṣọ funfun yóò yẹ wọn kalẹ̀ ni èyí tí mo wí lónìí àrà rọ̀ mọ́ tó àbálẹ̀ èṣù.